kú dédé wòyí, ẹ káàbọ̀ sí yàrá ìkẹ́kọ̀ọ́ lónìí. Olólùfẹ́ yín Ọmọ́rìnsínúọlá Àjàgbé ti dé yàrá ìkẹ́kọ̀ọ́ lónìí. Èdè ò dàbí. Fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fi ọkàn bá mi lọ, mo mọ rírì yín, ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. A ti tẹ́tí gbọ́ nípa ìtàn àwọn ọmọ aláìgbọràn méjì tí wọ́n jẹ́ ọ̀rẹ́ kò ya ọ̀rẹ́. Àdúrà mi ni pé bí Elédùà ṣe ń fún wa lọ́mọ bí, a fún wa lọ́mọ wò, kò ní jẹ́ kí àwọn ọmọ wa ya ìyàkuyà mọ́ wa lọ́wọ́. Lónìí, ẹ̀kọ́ tí mo fẹ́ ká jọ gbéyàwó lónìí òun ni lórí ìbáwí àti kíkọ́ ọmọ lọ́nà tó tọ́ tí ìgbé ayé wọn yóò fi nítumọ̀. Tí a bá wò lóde òní, ọ̀pọ̀lọpọ̀ òbí ò ráyè láti kọ́ ọmọ mọ́. Ewu tó wá wà ńbẹ̀ ni wípé ọmọ tí a kò kọ́, yàtọ̀ fún pé yóò gbé ilé tí a bá kọ́ tà, àwọn gan ò ní ní ẹ̀kọ́ tí wọ́n lè fi kọ́ ọmọ. Ìjàmbá yìí ló pọ̀ káàkiri tí ọ̀pọ̀lọpọ̀ ìdílé kò fi tò mọ́ lóde òní, nítorí pé a fẹ́ kí wọ́n kọ́ nípa mọ̀ọ́kọ-mọ̀ọ́kà, ṣùgbọ́n a kò ráyè láti kọ́ wọn ní ẹ̀kọ́ tó jẹ́ olórí gbogbo ẹ̀kọ́. Nípasẹ̀ eré yìí, àwọn náà rí nǹkan tí wọ́n lè fi kọ́ ọmọ wọn. Ewu tó tún wá wà ńbẹ̀ ni pé àsìkò tí wọ́n ń lò pẹ̀lú àwọn òbí nínú ilé kò pọ̀ mọ́ bíi títí ayé àtijọ́. Bẹ́ẹ̀ sì ni ìwọ̀nba àsìkò tí wọ́n ní pẹ̀lú àwọn òbí wọn, àwọn òbí kò lò ó láti kọ́ wọn bó ṣe tọ́ àti bó ti yẹ. Ẹ̀yin òbí, ẹ ràn wá lọ́wọ́, nítorí pé ọmọ tí a kò kọ́ kò sí ní tó fẹ́ fi kọ́ ọmọ tí òun náà bá bímọ. Tí irú ọmọ bẹ́ẹ̀ náà tí wọ́n tún kọ́ tóun náà bá tó bímọ, kí ló fẹ́ fi kọ́ ọmọ? Ká tó mọ ohun tó dé bá wa, a rẹ̀ wípé a máa ní ọ̀pọ̀lọpọ̀ ìran tí kò ní ẹ̀kọ́, tí ìran bẹ́ẹ̀ yóò sì tẹ̀síwájú. A wá máa di pé àwọn tí kò lẹ́kọ̀ọ́ ló tún kọ́ àwọn tí wọ́n lérò pé wọ́n nílò ẹ̀kọ́, kí la fẹ́ fi kọ́ wọn.